Jésù bọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi, ó kú ó sọ mí dáláyé, ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi rà mí padà. Jésù bọ́ Jésù bọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi, ó kú ó sọ mí dáláyé, ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi rà mí padà o. Ẹ káàbọ̀ sí orí ètò yìí o, gbogbo ẹbí, gbogbo ará, ọ̀rẹ́, ojúlùmọ̀, àánú Olúwa kó máa wà pẹ̀lú gbogbo wa o, ní orúkọ Jésù Kristi. Ẹ̀yin ará, lónìí mo wá ṣọpẹ́, mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tí ó gbà mí, ìyàwó mi àtàwọn mi lọ́wọ́ Sina Rambo, tí ó yẹ ká ṣe àgbákò ikú, tí ó jẹ́ ká rìnà kó ìbànújẹ́, tí ó jẹ́ ká rí kóhe lọ́wọ́ Sina Rambo àtàwọn ẹgbẹ́ adigunjalè tọ́jọ́ ń kóra wọn rìn kiri. Jésù o ṣeun. Ṣé ni màá dúpẹ́, ṣé ni màá yìn ọ́ o, àìníye lóore Jésù. Ṣé ni màá dúpẹ́ o bàbá, ṣé ni màá dúpẹ́, ṣé ni màá yìn ọ́ o, àìníye lóore Jésù. Ṣé ni màá dúpẹ́ o bàbá. Ṣé bí ilé mi ò gbọ́ludé, èkó òkó mi ò tán lọ́bẹ̀, bàbá alájọ wá sínwó, àìníye lóore Jésù. Ṣé ni màá dúpẹ́ o bàbá. Èló ni mo san fọ́ba ògo, èló ni Jésù mi gbà, èló ni mo san fọ́ba ògo, fóore rẹ̀ lórí mi. Èló ni mo san fọ́ba ògo, èló ni Jésù mi gbà, èló ni mo san fọ́ba ògo, fóore rẹ̀ lórí mi. Oore ọ̀fẹ́ rẹ̀ ló ń gbànilà, oore ọ̀fẹ́ rẹ̀ ló ń wòni sàn o, bí kò bá sí torí ọ̀fẹ́ rẹ̀ ń bá ṣègbé ò bàbá. Oore ọ̀fẹ́ rẹ̀ ló ń gbànilà, oore ọ̀fẹ́ rẹ̀ ló ń wòni sàn o, bí kò bá sí torí ọ̀fẹ́ rẹ̀ ń bá ṣègbé ò bàbá. Lóòótọ́ oore ọ̀fẹ́ Jésù ó ń yọ wá nínú ewu, òun ló ń gbà wá nínú ikú òjijì. Ìjọ tí bí bá ń pọ̀nà tí ta bá tiẹ̀ rìn tó ń kó wa yọ nínú ẹ̀, ebi ìbá pọ̀nà jù bẹ́ẹ̀ lọ, oore ọ̀fẹ́ Jésù tó fún wa. Oore ọ̀fẹ́ rẹ̀ ló ń gbànilà, oore ọ̀fẹ́ rẹ̀ ló ń wòni sàn o, bí kò bá sí torí ọ̀fẹ́ rẹ̀ ń bá ṣègbé ò bàbá. Ọ̀fẹ́ ni Jésù ń gbani, ọ̀fẹ́ ni Jésù ń túni sílẹ̀. Ìjọ tí bí bá ń pọ̀nà tí ò ní jẹ́ ká rìn, tí bí bá tiẹ̀ ń pọ̀nà tá bá tiẹ̀ ń rìn, oore ọ̀fẹ́ Jésù òun ló máa kó wa yọ nínú ìdààmú, nínú ìṣòro ọ̀tàbá tí ó bá dojú kọ wá. Ìmọ̀ràn mi ní pé gẹ́gẹ́ bí onígbàgbọ́, ẹ jẹ́ ká máa gbàdúrà lóòrèkóòrè, ká máa ṣàánú, ká máa ṣòótọ́, ká máa fi fún ẹni tí a mọ̀ yí pé kò lágbára ní àkókò yìí láti ṣe fún ara rẹ̀. Èyí tá bá lè ṣe, èyí tá bá lágbára ká ṣe, nítorí gbogbo oore tá à ń ṣe òun náà ló máa kó wa yọ tíjọ́ tí ikú bá dé. Ọjọ́ tí a pàdé Sina Rambo, oore ọ̀fẹ́ Ọlọ́run ló yọ wá tí ò jẹ́ ká kú. Àwọn èèyàn kú lọ́tùn lósì, wọ́n kú láyìíká wa, ṣùgbọ́n Olúwa kó wa yọ torí pé àánú Olúwa ó ń bá wa gbé, àánú Olúwa ó bá wa rìn ní ọjọ́ yìí. Máa sọ ìtàn kan nípa ewúrẹ́ àti kìnìún tó jí ń lé, tó gbàdúrà lójúmọ́ pé kìnìún jí,
ó ní ọwọ́ Ọlọ́run mo gbàdúrà léni o, oúnjẹ tí máa jẹ léni o, jẹ́ ń fojú rí, fìyókù lẹ̀ fún mi. Àgùntàn náà jí lé ẹ̀, ó ní ìwọ Olúwa, oúnjẹ ni mò ń wá kiri, nǹkan tó ń jẹ mi má jẹ́ ó pàdé mi o, ṣọ́ mi lọ o, ṣọ́ mi bọ̀, mo fi ayé mi mo fi lé ẹ lọ́wọ́, gbà mí nínú ewu gbogbo, kí n padà sílé mi láyọ̀ àtàlàáfíà. Lóòótọ́ àti Olúwa ṣe àdúrà àwọn méjèèjì. Ọjọ́ tá à ń wé yìí, ewúrẹ́ ó jáde, ó lọ jẹun, kìnìún náà jáde, kìnìún rí oúnjẹ, ó rí ewúrẹ́ ó rí oúnjẹ, ṣùgbọ́n gbàjẹ́ pé àdúrà tó gbà ní kọ́lọ́run jẹ́ kóun rí oúnjẹ, tọ́lọ́run dẹ̀ ṣe àmì sí, tó dẹ̀ fi yòókù pé kọ́lọ́run fi yòókù lẹ̀ lóhùn lọ́wọ́. Ọlọ́run dẹ̀ wò pé mo ti gbàdúrà ẹ pé wàá rí, ṣùgbọ́n ewúrẹ́ gbàdúrà pé Ọlọ́run má fi mí lé ọ̀tá mi lọ́wọ́, nǹkan tó máa jẹ mí má jẹ́ ń pàdé ẹ̀ o, ṣọ́ mi lọ ṣọ́ mi bọ̀ délé. So Ọlọ́run dẹ̀ gbàdúrà ewúrẹ́ náà pókè, màá wà pẹ̀lú ẹ, màá mú ẹ lọ, màá mú ẹ padà sílé. Bí n pé agbára Ọlọ́run ju agbára èèyàn lọ, agbára Ọlọ́run ju agbára kìnìún lọ, agbára Ọlọ́run tí ewúrẹ́ gbẹ́kẹ̀lé ó ju agbára kìnìún lọ. Ewúrẹ́ délé ẹ̀ láyọ̀ àtàlàáfíà, kìnìún oúnjẹ bí pa mọ́ṣú ni. Kò ságbára tó dàbí ti Jésù ọba ògo, kò ságbára tó dàbí ti bàbá, kò ságbára tó dàbí ti Jésù, agbára tó jẹ́ agbára lọ, kò ságbára tó dàbí ti Jésù, kò ságbára tó dàbí ti bàbá, kò ságbára tó dàbí ti Jésù, agbára tó jẹ́ agbára lọ ni. Ẹ̀yin èèyàn tẹ́ bá ń gbàdúrà, gbogbo àníyàn yín ẹ kó lọ́lọ́run lọ́wọ́. Ẹ má ṣe gbẹ́kẹ̀lé ara yín nìkan, ẹ má ṣe gbẹ́kẹ̀lé èrò tí yín, èròkérò tí ẹ bá lè ní kò tó ètò Ọlọ́run ni. Ọlọ́run ló ń ṣe oore fún wa láì gbowó, ó ló ń ṣe oore fún wa lọ́fẹ̀ẹ́ láì béèrè ohunkóhun lọ́wọ́ wa. Tiwa ni ká ṣáà gbàdúrà, ká kó gbogbo ẹ̀ lé lọ́wọ́, ká má ṣe gbẹ́kẹ̀lé ara wa nìkan. Kò sí nǹkan tí ẹ̀dá lè ṣe fúnra rẹ̀ bí ó ṣe ohun t'Ọlọ́run ṣe àmì sí. Ọ̀rọ̀ pẹ́ mi lénìí ni pé amúra ń lé wa ní ìpọ̀nrí àṣẹnẹsẹ̀ pé ká lọ sí ṣọ́ọ̀ṣì, ká lọ jọ́sìn. So bá ṣe ń lọ, bá ṣe kúrò ajá sí Bọ̀dé Thomas Street, ká tó dé ìsàlẹ̀ Bọ̀dé Thomas àti rí rògbòdìyàn àwọn èèyàn tí sá káàkiri àrípá gbogbo bẹ̀ ó dá, kò ń dá báyìí. Bá ní pé ń bá sọ fún ìyá mi pé wá jẹ́ ká páàkì, mo ti débi ilé ọ̀rẹ́ mi, kọ̀ páàkì sí ẹgbẹ́ ń bẹ̀. So pé ká tiẹ̀ wádìí kí ló ṣẹlẹ̀ tí gbogbo títì fi dá kọ̀kọ̀ bẹ́ẹ̀. So ibẹ̀ láti pàdé màmá kan, màmá yẹn wọ́n ní pé ẹ kú oríire o, pé Sina Rambo àtàwọn ẹgbẹ́ wọn ṣẹ̀ṣẹ̀ jalè tán tòsí bíbá yìí, wọ́n ti lọ sí ọ̀nà Àgùdà kọ̀kọ̀ bẹ́ẹ̀, pé Ọlọ́run ló ti yọ àwọn fúnra wọn náà, pé wọ́n fẹ́ gba mọ́tò àwọn, pé bọ́ ṣe yí wọn ká, ọkọ wọn fi mọ́tò lẹ̀ ó sáwọ̀ gbẹ lọ. Ìyàwó ló dúró, àwọn màmá ní wọ́n ní àwọn pé àwọn pọ̀ wò pé mọ́tò kan làwa ní, pé mi ò lè fi mọ́tò lẹ̀ fún àwọn olè yìí, pé wọ́n dẹ̀ ní àwọn bá wọn fà á, àwọn bá àwọn ọmọ Sina Rambo fà á, pé mọ́tò Isele ẹ lè gbé, mi ò ní jẹ́ kẹ́ gbé, nǹkan yìí tó bá máa ṣe ni kẹ́ ṣe. Subi tó ti ń fa lọ, tó ti ń fa bọ̀, wọ́n á wò pé ìyá yìí lágídí, wọ́n ṣàfi kọ́kọ́rọ́ mọ́tò lẹ̀ fún màmá. Wọ́n ní wọ́n wá yin màmá, ní wọ́n yìn àwọn ń bọ̀ lẹ́sẹ̀. So mo dẹ̀ wẹ́sẹ̀ màmá ń tiro lóòótọ́, màmá ò lè ẹsẹ̀ yẹn wọn ò lè gbé sílẹ̀ o, ṣùgbọ́n kò sí ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ màmá, kò sí ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ wọn, ṣùgbọ́n ó dẹ̀ pé wọn ò mọ̀ pé wọn ò ṣèṣe tó bẹ́ẹ̀ bọ́ ṣe rò, gbogbo èrò ọkàn wọn ni pé káwọn ṣáà gba mọ́tò yìí, kán má jí mọ́tò rẹ̀, ikọ̀ tí ì bá ṣẹlẹ̀ sáwọn, àwọn gbà kámú. So wọ́n ní àwọn olè wọ́n yìn àwọn ń bọ̀ lẹ́sẹ̀, ṣùgbọ́n àwọn akọ́lá máa sọ fún wọn pé nǹkan kan tí ì ṣe wọn bọ̀, tó bá délé wọ́n á mọ̀ pé
àwọn náà nǹkan agbára ọlọ́run wà pé bí ọlọ́run náà ń sin omi ò mọ̀ bí oníjọsìn onígbàgbọ́ ni wọ́n mi ò mọ̀ ṣùgbọ́n nǹkan tó gbọ́kànlé ó gbà wọ́n lẹ̀ wọ́n ń tiro ẹ̀jẹ̀ ọ̀yọ́ lẹ́sẹ̀ kò sí ihò ìbọn ọta ìbọn lẹ́sẹ̀ wọn tó bọ́ ṣe sọ fún wa tán báyìí àwọn náà ní pé tó bá yẹ pé ọ̀nà àgùdà ni àwọn Sina Rambo lọ ká padà sí ọ̀nà ilé ká má wulẹ̀ gbàbẹ̀ tó ọ̀nà àgùdà yẹn ni ọ̀nà ibi tí ilé ìjọsìn wa wà pé ká padà sílé so a bá ń padà lọ́lé bí mo ṣe kọjá junction Eric mọ̀ nǹkan náà kàn ṣe mí mo kàn bẹ̀rẹ̀ sí ń tẹ bírèkì mọ́tò mi lọ́jọ́ sí mọ́tò ìjàpá mọ́tò funfun ìjàpá oní gíà ni èyí tí òyìnbó ń pè ní manual transmission máa gbé sí gíà yọ kúrò ní gíà pé káàkiri nínú gíà kó tó lè rìn so lásìkò nǹkan náà kan mo kàn ń tẹ brake mo kàn ń tẹ brake so mọ́tò tó wà wájú mi BMW dúdú ààyè mọ́tò méjì ló wà láàrin wa ìgbà tí BMW tó máa fi dé junction adúrọ̀gùn sọ̀yà níṣẹ́ làwọn olè ṣe ni wọ́n kàn yọ bí ọ̀rọ̀ wọ́n yí wa ká lọ́tún lọ́sì lápá ọ̀tún mi gbogbo àwọn yòókù tó wà lápá ọ̀tún gbogbo wọn lọ bá mọ́tò yẹn níwájú inú mọ́tò ìkànnì mọ́tò wọn ní Sina Rambo fún rẹ̀ ti jáde ó jáde sí mi ibi tó ó wá kọjú sí mi ó ń rẹ́rìn ó mú bọ̀n dání ọta ìbọn yẹn bí gorodomu ni gorodomu kòńkóló ni ọta ìbọn yẹn ó rí roboto ó wá na ìbọn yẹn sí mi pé kí n yí padà kí n padà síbi tí mo ti ń bọ̀ ó ń rẹ́rìn ibi tóun ti ń ṣe yẹn mo gbọ́ pa ọ́ wọ́n ti yin onímọ́tò yẹn tó oní BMW yẹn ó sáré jáde nínú mọ́tò fún wọn mo rò wọn ò jẹ́ kó lọ wọ́n yìnbọn níkùn pa ọ́ ìyẹn ni mo rí kẹ́yìn tí mo fi ń tọ́ mọ́ pé mo á sáré sọ pé ìyàwó mi kó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí ọta àbọ̀ má bà in case Sina fúnra rẹ̀ bá lọ yìnbọn sí wa mo sọ fún àwọn ọmọ mi kán bẹ̀rẹ̀ sílẹ̀ inú lẹ́lẹ́ inú mọ́tò bẹ̀ èmi tí mo mọ́tò kò sí nǹkan tí mo lè ṣe àdúrà mo á gbàdúrà Ọlọ́run jọ inú ọlá ńlá jẹ́ kí n lè wa mọ́tò yìí débi hospital tí mo rí lọ́kàn yìí pé tí bá tiẹ̀ débẹ̀ mọ́tò ẹ̀yìn mi ń bọ̀ wọ́n á lè tọ́jú mi nínú ilé ìwòsàn yẹn gbogbo àwọn ọba àdúrà tí mo gbà nìyẹn àwọn ọba àdúrà tí mo lè gbà so bẹ́ẹ̀ ni mo ń fi gíà sí reverse tí mo ń tàn bí mo ṣe ń tàn bẹ́ẹ̀ ni dánfó kàn dé kò mọ nǹkan tó máa ṣe ń ṣe ni dẹ́fà yẹn dúró láàrin títì ó bẹ́ kúrò ní mọ́tò gbogbo wọn bá sọ̀kalẹ̀ sẹ́nu ọ̀tá àbọ̀n àwọn ọmọ Sina Rambo wà lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀ mo gbọ́ pàápàá tọkàn yìnbọn pààyàn ni kò sẹ́ni tó lè la escape ibẹ̀ yẹn so ibi tí mo ti ń gbọ́ pàápàá yẹn mo tó ń rí pé àwọn ọ̀tá àbọ̀n kọjá mi náà èmi tẹ̀ wò pé èmi kọ́ náà ń yìnbọn sí pé bí àwọn tó ń sá lọ àwọn onídàáfẹ́ tó ń sá lọ yẹn náà ń yìnbọn sí mi mọ̀ pé Ọlọ́run ló ń yọ mí ọta ìbọn yẹn ó ń yà fún mi ó ń yà fún mọ́tò tí mo wà nú ẹ̀ so bí mo ṣe tọ̀nù tọ̀ tí mo rí pé Ọlọ́run àti ìlànà kàkà kí n lọ sí hospital yẹn mo wo ara mi kò sẹ́jẹ̀ lára mi aṣọ funfun léèsù fún la èmi àti ìyàwó mi jọ wọ̀ so kò sẹ́jẹ̀ lára mi wo ìyàwó mi kò sẹ́jẹ̀ lára rẹ̀ ní ìdá ti lọ sí ilé ìwòsàn kankan gbà yẹn bí mo ṣe rí ọ̀kan pé ọ̀nà tóóró ọ̀nà tóóró ọ̀nà iye ò jẹ́ kí n lè bá bẹ̀ lọ ọ̀nà tóóró ọ̀nà bí mo ṣe rí ọ̀nà tóóró tọ́lọ́ ńlànà báyìí mo lẹ mọ́tò gbàbẹ̀ pò lẹ́gbẹ̀ẹ́ mo wà ní ẹ̀gbẹ́ títì mo wa mọ́tò lọ bí mo ṣe kọjá tí mo fọ́dà gbè sí ìsàlẹ̀ Bọ̀dé Thomas nìyẹn bí Ọlọ́run ṣe yẹ wá nínú rògbòdìyàn tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn lóòótọ́ à ń gbàdúrà pé ká má rìn lọ́jọ́ tí ebi ń pọ̀nù ebi ìbá pọ̀nà jù bẹ́ẹ̀ lọ oore ọ̀fẹ́ Jésù ló máa yọ wá nínú ẹ̀ mo wò lọ́jọ́ yẹn pé ìtorí tiwa Ọlọ́run bá ilẹ̀ wí ó ní wá rere ìwọ ilẹ̀ níwájú Olúwa ó wá rere ilẹ̀ òun ẹ̀jẹ̀ wa
ẹ̀jẹ̀ wa ọ̀kan sílẹ̀. Ọlọ́run ò jẹ́ kí Sina Rambo gba ẹ̀mí wa ní ọjọ́ tá à ń wí. Àìmọye wọ́n ti ṣègbésẹ̀gbẹ̀ wa tí mi ti ẹ̀ lè kà. Ẹni tó ní mọ́tò BMW wọ́n ti yìnbọn kù. Bí Ọlọ́run ṣe kó wa yọ. Ibú mọ́tò mi tí ò tiẹ̀ kí tí ò lẹ́mìí ọ̀tá àbọ̀ ò bá. Ibi tí oore ọ̀fẹ́ Ọlọ́run ga dé ni. Mo á bèrè pé èló ni mo san fọ́ba ògo, èló ni Jésù mi gbà, èló ni mo san fọ́ba ògo, oore rẹ̀ lórí mi. Ọlọ́run ọba ògo olóore ọ̀fẹ́, ó ní oore ọ̀fẹ́ mi tó fún ọ. Lóòótọ́ oore ọ̀fẹ́ Ọlọ́run òun ló ń gbà wá là, òun ló ń yọ wá nínú ewu, òun ló ń yọ wá nínú ìfẹ́. Ebi ìbá pọ̀nà jù bẹ́ẹ̀ lọ, ọmọ Ọlọ́run á lọ. Àmọ́ a ṣáà máa gbàdúrà ká má rìn lọ́jọ́ ebi ń pọ̀nà. Ṣùgbọ́n paríparí ẹ̀ ká fi gbogbo ayé wa ká fi fún Jésù, gbogbo àníyàn wa ká gbé lé Jésù lọ́wọ́. Ká má gbẹ́kẹ̀lé ara wa, ká má gbẹ́kẹ̀lé ìmọ̀ ara wa, ká fi gbogbo ẹ̀ lé Jésù lọ́wọ́. Ẹ̀yin ará, ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù. N kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ló jẹ́. Mo dúró lé Kristi àpáta, ayérayé ilẹ̀ mìíràn, bàbá ò ìyanrìn ni. Bìrè ìjé mi tilẹ̀ gùn, oore ọ̀fẹ́ rẹ̀ kò yí padà. Bó ti wù kí jìnnà létò, ìdákọ̀ró mi kò níyẹ̀. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ló jẹ́. Mo dúró lé Kristi àpáta, ayérayé ilẹ̀ mìíràn, bàbá ò ìyanrìn nù. Májẹ̀mú àti ẹ̀jẹ̀ rẹ̀ lèmi ò rọ̀ mọ́ bíkún mi dé. Gbà tí kò sátìlẹ́yìn mọ́, oúnjẹ ìrètí ńlá fún mi. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ló jẹ́. Mo dúró lé Kristi àpáta, ayérayé ilẹ̀ mìíràn, bàbá ò ìyanrìn ni. Gbà tí pé kẹ́yìn bá sì dùn, à ń bá lè wà nínú Jésù. Kí n wọ òdodo rẹ̀ nìkan, kí n dúró ní iwájú ìtẹ́. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ló jẹ́. Mo dúró lé Kristi àpáta, ayérayé ilẹ̀ mìíràn, bàbá ò ìyanrìn ni. Èmi náà rèé Olúwa, bèmi náà rèé Olúwa. Èmi náà rèé Olúwa, èmi náà rèé Olúwa. Bàbá, mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún, mo wá dúpẹ́ oore àtoṣùdóṣù. Bàbá, mo wá dúpẹ́ oore ìgbà gbogbo, èmi náà rèé Olúwa. Jésù ṣeun. Ọpẹ́
ló yẹ ọ́ bàbá olóore, ìyìn ògo yẹ ọ́ ọlọ́run ọba, Hosanna yẹ ọ́, ó ṣé o bàbá, ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore o, ìyìn ògo yẹ ọ́ ọlọ́run ọba, Hosanna yẹ ọ́, ó ṣé o bàbá. Ẹ ṣé o ẹ̀yin ẹbí, ẹ̀yin ará, ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín o pé ẹ wo àwòrán amóhùnmáwòrán mi yìí. Jésù á wà pẹ̀lú gbogbo wa o. Ẹ ṣé pọ̀ tẹ bá mi fọwọ́sowọ́pọ̀ láti ṣe ìtànkálẹ̀ ìrìn rere Olúwa Ọlọ́run ọba ògo. Àánú Olúwa yóò máa bá yín gbé o títí láéláé.